orúkọ Jésù, ògo ni fún orúkọ rẹ. Gba ọpẹ́, máa bá wa lọ nínú ọ̀rọ̀, mú ìlérí wá sí ìmúṣẹ, fi ògo rẹ hàn kó sì jẹ́wọ́ ara rẹ. Jésù Olúwa wa. Àmín. Nípa obìnrin yìí, torí mo fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ rẹ̀ délẹ̀, ká wò ó, ǹjẹ́ ó tọ́ láti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ ó tọ́ láti máa bá ẹlẹ́ṣẹ̀ jẹun? Ǹjẹ́ ó tọ́ láti súnmọ́ ẹlẹ́ṣẹ̀ tí a wò wípé ẹlẹ́ṣẹ̀ ni, tí ó bá ti ronú pìwàdà, tó ti jẹ́wọ́ ara rẹ̀, tàbí tá a ti sọ̀rọ̀ Ọlọ́run fún un, tó dẹ̀ ti gbà á, tó dẹ̀ ti kó ọkàn ara rẹ̀ ní ìjánu, tó sì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, o lè súnmọ́. Ìyẹn ni pé o lè bá sọ̀rọ̀, o lè ṣeré. Ó ní ó fi òróró ìkunra wá, ó mú òróró ìkunra ṣágo, ó sì fi ń kun orí rẹ̀, ó ń fi irun orí ẹ̀, ó ń fi ń kùn ún. Ó sì dúró lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn, ó ń sọkún, ó sì bẹ̀rẹ̀ sí fi omijé wẹ̀ ní ẹsẹ̀, ó sì ń fi irun orí rẹ̀ nù ún, ó sì ń fi ẹnu kò ó ní ẹsẹ̀, ó sì fi òróró kùn wọ́n. Nígbà tí Farisí tí ó pè é sì rí, ó wí fún ara rẹ̀ pé ọkùnrin yìí ìbá ṣe wòlíì, ìbá mọ ẹni àti irú ẹni tí obìnrin yìí jẹ́, tí ń fi ọwọ́ kàn án nítorí ẹlẹ́ṣẹ̀ ni. Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, Símónì, mo ní ohun kan sọ fún ọ. Ó sì dáhùn pé, olùkọ́ni máa wí. Onígbèsè kan wá tí ó ní ajigbèsè méjì, ọ̀kan jẹ́ ní 500 owó idẹ, èkejì sì jẹ́ ní 50. 42 orí ìkeje Luke 7 yẹn. Ó ní nígbà tí kò sì ní ohun tí wọn ó san, ó dáríjì, yẹn gbèsè yẹn nìyẹn o, owó tó yá, ó dáríjì àwọn méjèèjì. Wí nínú àwọn méjèèjì ta ni ó fẹ́ jù? Yẹn ni pé wí, ó ti dáríjì àwọn méjèèjì, ó dáríjì àwọn méjèèjì. Now wí nínú àwọn méjèèjì ta ni ó fẹ́ jù? Símónì dáhùn, ó sì wí pé, mo ṣe bí ẹni tí ó dáríjì jù ni. Ó sì padà, ó sì bi obìnrin náà, ó wí fún un pé, wo obìnrin yìí, èmi wọ ilé rẹ, ìwọ kò fi omi wíwẹ̀ ẹsẹ̀ fún mi, ṣùgbọ́n òun omijé rẹ̀ ni ó fi ń rọ̀jò. Ìyẹn èkejì nìyẹn o, ni ó fi ń rọ̀jò, tó fi ń nù wọ́n nù. Ìwọ kò fi ìfẹnukonu fún mi, ṣùgbọ́n òun nígbà tí mo ti wọ ilé, kò dábọ̀ ẹnu fífi kò mí lẹ́sẹ̀. Hallelujah. Ìwọ kò fi òróró pa mí lórí, ṣùgbọ́n òun ti fi òróró pa mí ní ẹsẹ̀. Ǹjẹ́ mo wí fún ọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀, adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì, nítorí ó ní ìfẹ́ púpọ̀. Ẹni tí a dáríjì díẹ̀, òun náà ni ó ní ìfẹ́ díẹ̀. Ẹni tí a dáríjì dì, ó ní ìfẹ́, ó ní ìdáríjì díẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó ṣe jù, òun ni a fi ẹ̀ṣẹ̀ rẹ̀ tó pọ̀ a fi jì. Nítorí náà máa dáríjì. Tó bá ti ń dáríjì, ìyanu Ọlọ́run á máa ṣẹlẹ̀ nínú ayé rẹ̀, ògo yóò sì máa hàn. Bí o ti gbọ́rọ̀ ìwò ní gbọ́ lágbọ̀nà, ẹ̀mí ìdáríjì Olúwa yóò fi fún ọ, bẹ́ẹ̀ náà ni yóò sì rí. Jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù, ògo ni fún orúkọ rẹ, a ó máa yìn ọ́ títí. Jésù Olúwa wa, láti ilé iṣẹ́ ìránṣẹ́ Divine Church Evangelistic Ministry International, DCEMI ni ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde wá. Ó lè pè wá o 080-338-34311 ni ó fi pè wá. Ìlérí Ọlọ́run á ṣẹ nínú ayé rẹ̀. Jésù Olúwa wa, àmín.